mo rí kankan tó yà mí lẹ́nu online àwọn èèyàn ti gbé mi débẹ̀ lóríṣiríṣi náà bọ̀ mo kàn dákẹ́ mo fẹ́ kí n fi ṣe silent is the best answer tẹ́lẹ̀ ni bọ̀ níbi tọ́rọ̀ dé dúró yìí màá sọ̀rọ̀ mi láìkí àwọn programu propaganda àbí kí náà ń pè torí kéèyàn lè ní followers yẹn mi ò láìkí ẹ̀ àmọ́ tí bá ní kí n dáyẹ́ kí n má sọ̀rọ̀ bàbá ò sí ilé àmọ́ bàbá wà nílé ni o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ orúkọ tí màá pè ẹ́ nìyẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó lágbára o ó lágbára mi tí àwọn ọmọ kò ti wá kù báyìí lára yín ṣáwọn aráalé ti mọ̀ ṣá ṣá ti mọ̀ because ẹ̀rọ ètè wógun lò fún máa yín o kó má dà pé bóyá wọ́n máa padà rìn sí lára gidi o tó wá jẹ́ pé létà kò ní ṣe tọ́jú mọ́ gbogbo ẹ̀yin aráalé ẹ má bínú náà yẹn kọ́kọ́ apologize torí wípé nǹkan tí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ sọ yẹn aláyé yẹn ẹgẹ́ yẹn ò wà nọ́mà mọ́ ẹgbà bẹ́ẹ̀ kò wà nọ́mà mọ́ èmi mo mọ̀ wé kò wà nọ́mà mọ́ ẹ̀yin lè máa ṣe fojú físíkà wo pé ó mọ nǹkan tó ń sọ but àwa ti mọ̀ pé kò wà nọ́mà mọ́ ó ti ní gángan kò yé yín ó dẹ̀ dẹ̀dẹ̀ káwọn fámìlì ẹ̀ tó bá ń gbọ́ mi sìn báyìí kán yètè gbé wálé kán yẹ ká tọ́jú àwa lóògùn wèrè lọ́wọ́ ta lè fi tọ́jú èèyàn torí tó bá lọ pẹ́mẹ́ tó bá lọ jáwọ́ ọjà mi nìyẹn kan gbé ẹ wá sọ́dọ̀ mi o ajé bọ̀ǹkan tó ṣẹlẹ̀ ni pé tí lóyìnbó bá gbé ẹ padà wálé àwọn tá máa bọ́ ẹ wà ń bí tó sì lè mú ẹ kí 500k máa jọ ẹ lójú òṣìwànú ayé ẹ o ṣe yẹ kó rí bẹ́ẹ̀ òṣìwànú ayé ẹ tó sì lè máa pọ́n 500k lé 500k ṣe pé kò ṣe torí mẹ́gan ní festac ń bí báyìí ọ̀gádé ó lọ fà ó ná fúnyàwó aláyé ní 500,000 kò tún ṣèwọ́ ló tún lówó yẹn oníyà onídìrí àbí ìyá onítìrí yín kan ló sọ pé kó o fún ẹ tó wá ń ṣèrògùn lórí 500k ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ tó bá mọ̀ kó mọ Oloye Sunday Igboho májàsọ́lá ní kó sẹ́ndì tọ́ílẹ̀tì tó wà nílé ìsàlẹ̀ ní sókà kó sẹ́ndì di tọ́ílẹ̀tì yẹn sí ẹ kó kọ̀ wọnú tọ́ílẹ̀tì yẹn tọ́ílẹ̀tì nìkan ni omi ní kó ṣó ilé o má yẹn kó ṣó ilé fún ẹ o kọ̀ ní kó bẹ́ẹ̀ snap tọ́ílẹ̀tì ilé Igboho tó wà nísàlẹ̀ kì í ṣe Diamond House mi sọ̀rọ̀ Diamond House o tí àwọn DSS wá bàjẹ́ o ìyẹn kọ́ mo sọ o tọ́ílẹ̀tì ilé Igboho torí ilé méjì ló fẹ́ gbẹ́ tira wọn kọ́sítàpù tọ́ílẹ̀tì ẹ̀ sí ẹ kó wá mọ oye tí 500,000 naira àtọ́ ní kò sẹ́ndì tó wá fi ń pariwo lórí social media kó wá mọ nǹkan tí 500,000 naira yẹn là ń bẹ̀ ní tọ́ílẹ̀tì ilé kejì báwo lẹ ṣe ń ṣe bí wèrè báyìí bí bù yìí ẹ̀kọ́ máa fẹ́ kọ́ máa fi Yorùbá bú Yorùbá àwa Yorùbá ń ṣe olórí burúkú náà Yorùbá ò dalẹ̀ ara wọn náà ẹ̀yin olórí burúkú tó mísì ẹ̀jẹ̀ Fúlàní pọ̀ mọ́ ti Ìgbò yìí náà lẹ́ ń dalẹ̀ rú tó ti lè mú 500,000 kó jọ ẹ́ lójú ó ti báàdì gan fún ẹgbẹ́ yẹn o kò síṣẹ́ kankan tó ń ṣe òdẹ̀ kó tún wá sílé kó tiẹ̀ bẹ régún dilé orí ẹ̀dà àti gbogbo ilé tó fi ṣe wọ́n lórí mẹ́díà a ṣe máa bẹ tọ́jú ẹ̀ kó tó jáwọ́ ọjà tó bá ti jáwọ́ ọjà kò sógun ẹ̀ mọ́ lórí àkínwó wèrè tó dìbò bẹ́ẹ̀ kó má lọ bẹ̀ sí búyàn jẹ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ó lọ fà o àánú ẹ̀ ṣe mí gan pẹ̀lú bóyá sọ̀rọ̀ yẹn o ìwọ mo rí pé òun láìfì yẹn ò balance mọ́ mo ti wọ ọrùn ẹ mo ti wá àwọn àtíkè tó ń kun tí ó ti ń over ọmọ tó yẹ bá ti ń dírẹ́sì nọ́mà tẹ́lẹ̀ tó ti ń di pé bóyá àtíkè tó kun over nǹkan ti ń ṣẹlẹ̀ o gbogbo ayé kíyèsí o ẹ ètè lọ gbé bá medical doctor ẹ o àwọn doctor tó bá ń wo tó bá yẹ pé lóyìnbó ní psychiatric hospital mo mọ nǹkan tí mo ń sọ o because lady yìí bẹ̀rẹ̀ mo mi ti bu àánú ẹ̀ ń ṣe mí mo fẹ́ ká ètè lọ tọ́jú ẹ̀ kó má lọ ẹ wo kò wà nọ́mà mọ́ ìgbà tó ṣì mo mọ̀ èmi fúnra mi mo mọ̀ máa sọ fún yín nǹkan tí mo ń sọ ìgbà tó ọmọbìnrin yìí wà nọ́mà fúnra rẹ̀ ló pè mí nílùú òyìnbó tó wà yẹn pé wọ́n sọ yí pé bìkan wà ní Agídíngbì ìgbà yẹn wọ́n dẹ̀ fi bàbá sì wà ní remind àwọn Benin Republic ó ní wọ́n sọ pé bìkan wà ní Agídíngbì pé kí n jọ ṣé mo lè bá wọn lọ ìgbà yẹn ó dẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́pọlọ mo dẹ̀ gbéra mo dẹ̀ lọ kódà àtújọ gba owó àtújọ gbowó lọ́wọ́ àwọn èèyàn gbà yẹn ni tá a ṣe kinní yẹn bọ̀ tìgbà tí mo wá rí sí pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí lédi kò kàn mọ́ ni o nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí nínú ẹ̀ tí ojú tẹ̀yìn fi ń wo yàtọ̀ sí nǹkan tẹ́mi fi ń wo èmi ò bínú pẹ̀lú nǹkan tó sọ fún Olóyè Sunday Igboho yẹn o because kò wà nọ́mà mọ́ ó mọ orú èèyàn tí Igboho jẹ́ fún ara ẹ̀ tẹ́lẹ̀ nígbà táyé ò ti fọwọ́ bà lára èmi mo mọ nǹkan tí mo ń sọ ayé ti tọ́ọ̀ṣì lédi ó ti tọ́ọ̀ṣì ẹ̀ bọ́dì ló fi ṣe kò ṣeré kò mi ìpín ìṣeré wọ́n ti tọ́ọ̀ṣì ẹ̀ wọ́n kò tó bá ti tọ́ọ̀ṣì èèyàn tó ti jókòó nǹkan fún yàn lọ múra àdúrà gan o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lọ múra àdúrà o Igboho kọjá gbogbo nǹkan tó ń sọ yẹn o
ọmọ wọn ti ṣiṣẹ́ abẹ́ awọ fún ẹ kọ̀rẹ́ẹ̀tì wọ́n ti gbá ẹ nídìí ajé ọlọ́run mọ́ kan tí mo ń sọ mo rí tó ń ṣẹnu bálabàla pé oṣù kan ò lè káhun ajé kan ò lè káhun gbẹ́ni wá tọ́lẹ́tì ò ní ẹ̀ òótọ́ tiẹ̀ tó wá jù dànù ó kéré gan nínú ayé jọ gbàgbé gbogbo eléyìí tó ń sọ yẹn kò ń sọ̀rọ̀ orí social media wàláhì wọ́n ti gbá ẹ nídìí ó yá wẹ̀ bí mo sọ fún ẹ pé wọ́n ti gbá ẹ nídìí lọ ṣẹ́ẹ̀kì ara ẹ wọ́n ti gbá ẹ nídìí agbára tó bá ní tó fi ń ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn lọ kọ̀ǹfàmù ìwádìí pé wọ́n ti gbá ẹ nídìí wọ́n ti dájọ́ fún ẹ bó ṣe wà yìí bọ̀ ọ̀kọ́ tí màá kọ̀ bẹ́ẹ̀ torí pé ọmọ téèyàn bá jẹ́ ọmọdé tó bá sì ṣe ọmọdé àwa tá a bá jágbà a máa farabalẹ̀ máa wọ̀ ní ó jẹ́ kí Ìgbòho dá ẹ lóhùn bọ̀ ọjọ́ torí Ọlọ́run ọba ó mọ̀ kọ́ ṣẹlẹ̀ má ṣe ju bó ṣe wà yẹn lọ torí tó bá ṣe ju bó ṣe sọ lọ yẹn jẹ́ mọ̀ kìtàn kan tí màá ṣe fún ẹ sórí agbára àwọn tó ibi tó wà mo mọ̀ bẹ̀ àwọn ará àdúgbò ẹ̀ tọ́jọ́ ọmọ Yorùbá normal tẹ́jọ́ wà wọ́n mọ̀ wá wọ́n fún ẹ lọ wọ́n fún wa lọ́pdéètì ẹ̀ sórí picture kan péré ni màá lò fún ẹ mi ní ṣoògùn fún ẹ o màá kàn declare wanted ni o ṣó dẹ̀ rémi kínní tí bá declare wanted mẹ́ẹ̀ wọ́n máa deport ẹ kàn fún mi ní 2 weeks tó bá dẹ̀ wá pa mi jiyàn pé kò jẹ́ bẹ́ẹ̀ jọ torí Ọlọ́run ṣe program kó dárúkọ mi kó bú mi kó wá búgbò kì í ṣe mi nìkan àsìn kó tún continue lórí bó ṣe búgbò wàláhì mo fògùn búra wọ́n á declare wanted wọ́n á dẹ̀ deal pẹ̀lú ẹ live wọ́n á dẹ̀ ṣe rally fún ẹ láti against ẹ níbi tó wà yẹn live wọ́n á dẹ̀ deport ẹ live tó bá rò pé bóyá ṣeréṣeré gbogbo kan gbogbo yín tẹ̀ ń ṣe gàlégàlé mẹ́ẹ̀ Manchester ló wà náà kó lè mọ̀ pé wọ́n gbé mi débẹ̀ mo dẹ̀ mọ̀ bó ṣe ń lọ bí tó wà o ò níṣẹ́ o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o níṣẹ́ tó ń ṣe o ò níṣẹ́ kankan you no get work ara Ìgbòho lẹ ti jẹun o nobody sabi you nígbà tí o ti sí Yorùbá nation nobody sabi you kò sẹ́ni tó mọ̀ yàrá ya ọgbà ẹ̀yìn tẹ́ ń ṣe fèlèfèlè tẹ́ ń ṣe ẹnu tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń ṣe reclamation kìíní kan tó máa pàyà láyà yín dànù Ìgbòho ò tí ì sọ̀rọ̀ àwọn tó yẹ kó declare Yorùbá nation ò tí ì sọ̀rọ̀ Yorùbá nation ò tí ì declare orí burúkú tẹ́ ń ṣe yẹn kàn ń ṣe fúnra yín ni ẹ̀ ń fi Jésù tọrọ yín jẹ ẹ̀ ń fi Jésù tọrọ yín jẹ dẹ̀ mọ̀ kó ṣúọ̀ fún yín lẹ̀ wá fèsì amátà kì í bí yàrá ìyá yín abẹ́bẹ́ ṣòfò ṣá ẹ̀ wáìnì wa ni àwa tá dúró lé àmọ̀kọ́ tá dúró lé fún àwa tá dúró lé àmọ̀kọ́ tá dúró lé fún tí ò bá ṣúọ̀ fún wa ní dúró lé ṣe wáìnì wa ṣá Ìgbòho tó wà ń bẹ̀rẹ̀ yẹn ṣe rò pé bẹ̀rù federal government ni Ìgbòho no dey fear Ìgbòho no fear anybody but very soon ẹ máa tó mọ bó ṣe ń lọ gangan because tá bá ní ká jíwèé ọ̀nà fún yín sẹ́yìn náà lè máa ṣe alákòóbára yín àyítáyé yín ti bàjẹ́ tẹ́ ti ṣòfò dànù mo kàn fẹ́ bẹ lọ lọ́ǹgì lórí ọ̀rọ̀ ìjọ nítorí Ọlọ́run má ṣe kọjá bó ṣe wà yẹn lọ o àwọn tó wà ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ Manchester ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ wọ́n ti mú páàsì ẹ sílẹ̀ tẹ́lẹ̀ already wọ́n dẹ̀ ṣetán láti dì pẹ̀lú ẹ ń bẹ̀ yẹn a máa declare wanted láti bíbà ẹ àwọn tọ̀hún máa bá wa gbé a máa bójú ẹ jẹ gan tó bá dẹ̀ rò pé bóyá rọ ni ó yá bá mi test ẹ màá sáré tẹ bọ́ọ̀tì ẹ̀ ń sìn Nàìjíríà yẹn náà máa lò fún ẹ láti dì pẹ̀lú ẹ má lọ wá ẹni wá o Ìgbòho tó ń bá sọ̀rọ̀ yẹn gbàgbé pé Ìgbòho fẹ́ separate Nàìjíríà ló feed ẹ Nàìjíríà ló team ẹ Nàìjíríà ló learn ẹ Nàìjíríà ló train ẹ láti lẹ ọmọ Nàìjíríà ní bó ṣe wà ẹ but àti pé Nàìjíríà ò dáa mọ́ ti bàjẹ́ àwa ò dẹ̀ fẹ́ káyé wá bàjẹ́ máa yẹ Nàìjíríà ló yẹ ká get out kúrò nínú Nàìjíríà yẹn oyé Ìgbòho òòṣà bàbá Nàìjíríà ni o bàbá lukan o gbọ́ ọ fẹ́ kú ṣá tẹ́ bá kan ṣeré tẹ́ bá ń ṣàwàdà ẹ máa ṣe sport yín jẹ́jẹ́ bágbára yín bá ṣe mọ ẹ má máa trespass ẹ má máa kọjá boundary yín o ìjọba mùjẹ̀bùjẹ̀ yàtọ̀ sí ìjọba pààyàn o tó bá ti bọ́ sí wa lọ́wọ́ wo wàá mọ̀ lọ́wọ́ kan mi ò fẹ́ bẹ́ẹ̀ rojọ́ jù bọ̀ mo kàn jẹ́ kó mọ̀ ni pé díẹ̀díẹ̀ táwọn onítìrí bá ń tiẹ̀ sọ fún wọn pé kán máa ti ọmọ wọn tọ́ bí má yẹ kán kó ti wọn bá ẹ wàá ní problem o mo kàn sọ fún ẹni o táìmù ti tó o tá bá sọ̀rọ̀ tá bá máa gbé gbogbo yín débẹ̀ ẹ máa ní problem anybody tó bá ṣe ẹni à máa ní problem gan ara kàn lù yà ń jẹ àwọn èèyàn o kọjá gbogbo dáadáa tẹ́ ń ṣe lọ yẹn o no going back mo kàn ní kí n wá ni. mo gbàgbé láti sọ fún ẹ pé ẹni tó fún ẹ ní 500k yẹn tó bá yẹ pé torí pé ó ní kó gbà padà kó gbowó yẹn padà náà ló ṣe ń sọ̀rọ̀ síta jọ torí Ọlọ́run send account number ẹ jọ torí Ọlọ́run ìṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó ní nọ́mbà mi mọ̀ bí a mo ní nọ́mbà ẹ mọ́ tó bá ti mọ̀ pé ẹlòmíì ò ti fún ẹ lówó yẹn wo àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa fún ẹ 500k yẹn bóyá yẹ tẹ̀lé dáa torí mo rí pé ó ní problem pẹ̀lú 500k kò dẹ̀ rẹ́ sí lọ́dọ̀ tàwa ń bíbà òye àwọn ọmọ mi fowó ṣeré wọ́n pọ̀nlẹ̀ bí yẹpẹ̀ àwọn bàbá wa náà tó ń jẹ́ bàbá wa ìyá wa ń bíbà wọ́n pọ̀ tó wà ní diaspora bẹ́ẹ̀ wọ́n pọ̀ gan wọ́n máa sáré ṣe fún ẹ 500k tó bá yẹ pé yẹn ló ní onídìrí ní kó gbà padà ó ní problem o pọ̀ má kọ̀ pariwo 500,000 kan Ìgbòho 500,000 kẹ̀ a bá sọ bẹ́ẹ̀ mọ́ jọ torí Ọlọ́run ó lè send account number a máa fún ẹ lówó yẹn kò jù báyẹn lọ tó yẹ pariwo òṣì.